TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. HBR TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìjọba ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi làwọn ti máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ọdún ni mí kì í ṣe àìmọ̀fólókò ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹ́fẹlẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi náà kọ́ ọlọ́rọ̀bọ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. ẹgbọ́n nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kàtújọ jẹ ìgbádùn ètò Ojúmọ́ Aláyọ̀ fún ti àárọ̀ òní. Ó dábàá tí mo bá ti máa ṣe pé kókó orí rẹ̀ la máa kọ́kọ́ mú wá sí etí ìgbọ́yín ká tó wọnú ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtìkọ́wé rẹ̀. Òkèlè Akọ́bùnmi òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò jẹ àǹfààní ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà àti ìṣèjọba tó dára lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ẹ jẹ́ kí n sọ dímọ̀ fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti sọ̀rọ̀ sókè o, wọ́n ní àwọn ti gbáradì fún ìdúkokò kan ti àwọn agbésùmọ̀mí èyíkéyìí tó lè fẹ́ yọjú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ láǹfààní láti gbọ́ ìròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ tàbá wọnú ẹ̀ lọ lóní sànsàn. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé wọ́n ti sọ di mímọ̀ wípé kò sí ẹni tó tó bẹ́ẹ̀ o láti fi igagbága pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún 2027 ní ìpínlẹ̀ kan. Ta ló sọ bẹ́ẹ̀? Tajudeen Abbas, abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, òun ló sọ eléyìí di mímọ̀. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà àti di orílẹ̀-èdè ọlọ́gẹ̀dẹ̀ o, Banana Republic lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ta ló sọ eléyìí? Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso ní lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ láǹfààní láti gbọ́ iná ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wá gbọ́ eléyìí náà tó ṣe bẹ́ẹ̀ tó dá lórí ajìjàgbara Nnamdi Kanu. Ìjọba àpapọ̀ wọ́n ti pa ojú ìwé ẹ̀sùn èyí tí wọ́n fi kan Nnamdi Kanu, wọ́n ti pàdé lásìkò yìí o látàrí ohun tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ nígbà tí wọ́n mú ẹlẹ́rìí wá. Ẹ láǹfààní láti gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìròyìn yẹn ní àárọ̀ òní. Ẹ jẹ́ n sọ tèmi mọ̀ fún yín wípé lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ní o, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé wọ́n ti rọ àwọn ènìyàn tí wọ́n jẹ́ ará ìlú wípé yín náà ṣe àtìlẹ́yìn fún wa lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ará ìlú wo? Àwọn tí ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọmọ ológun ni wọ́n tún pè fún àtìlẹ́yìn lásìkò yìí. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà ìjọba ìpínlẹ̀ Kano wọ́n ti fajúro wípé gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe àtìlẹ́yìn fún àwọn jàǹdùkú, àwọn oníwà ìgbésùmọ̀mí tí wọ́n lè fẹ́ máa dá omi àlàáfíà ìlú ró, àwọn máa fi mú wọn kàtà, àwọn máa jẹ́ kí wọ́n jẹyàn wọn níṣó. Ìjọba ìpínlẹ̀ Kano ló ṣe eléyìí o. Kí ló dé tí wọ́n ṣe sọ orú eléyìí síta lásìkò yìí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Wọ́n ti ṣàwárí o ibi tí àwọn ajínigbé máa ń tọ́jú àwọn èèyàn sí ní ìpínlẹ̀ kan ní ilẹ̀ Káàárọ̀ Òjíire. Báwo ni wọ́n ṣe ṣàwárí ibi báyìí gangan? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀. Àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti gbé òṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní pé ó gbìyànjú láti ṣe àmójútó gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì ní ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí ní àárọ̀ òní. Bákan náà ní ti Ilé Ifẹ̀ wọ́n ti mú
ìròyìn ayọ̀ tọ́ gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n ti mú ìròyìn ayọ̀ wá fún wa o látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Irúfẹ́ ìròyìn ayọ̀ wo ni Ọọ̀ni ti Ilé Ifẹ̀ mú wá láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ti sọ̀rọ̀ kan o wípé kì í kọjá ìṣẹ́jú márùn-ún tí àwọn fi máa ń yọjú síbi tí ìṣẹ̀lẹ̀ bá ti ń wáyé ní ibikíbi ní ìpínlẹ̀ Èkó. Kí ni ó mú bí ọ̀rọ̀ yìí síta láǹfààní láti mọ̀ ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà wọ́n ti dá arákùnrin kan sọ́gbà àtúnwàṣe o látàrí pé fún ọmọ ọdún 15 ó fún lóyún ó pọnmi sí níkùn ìyẹn bá di oyún láǹfààní láti gbọ́ ibi tó ti ṣẹlẹ̀ nílẹ̀kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ń lọ sórí pápá kí n lọ fún yín nínú eré ìdárayá tí bá wá dé àwọn ìròyìn yẹn láwọn máa tẹnubọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi láti máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan láti orí pápá BGI TV. Ó dá ẹjẹ́ ń sọ di mímọ̀ fún yín wípé ilé láti máa ń kó ẹ̀ṣọ́ lóde. Ẹ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa wípé ilé báyìí láti máa kẹ́ṣọ́ lóde. Ẹjẹ́ ń sọ di mímọ̀ fún yín pé Paul Onochu òun ni ó ti ń ṣe ìpalẹ̀mọ́ láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Turkey tí wọ́n pè ní Trabzonspor gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé àdéhùn yìí ni yóò máa ṣe bẹ́ẹ̀ yóò máa wáyé láìpẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi èròǹgbà wọn láti sáà tí ó kọjá wípé ẹ wò ó nígbà tó wà pẹ̀lú wa ó ṣe dáadáa pẹ̀lú wa nígbà tó ń lo àdéhùn àyálò ìyẹn ní sáà tó kọjá. Eléyìí ló jẹ́ kí ikọ̀ agbábọ́ọ̀lù náà wá fi sọ di mímọ̀ wípé ẹ wò ó Paul Onochu yìí àníjẹ́ kó kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù wa o. Eléyìí ni wọ́n fi ọ̀rọ̀ náà tó ikọ̀ agbábọ́ọ̀lù Southampton létí táwọn náà fi gbà wípé ó yá kókó máa lọ síbẹ̀. Wọ́n ti gbà báyìí o gẹ́gẹ́ bí Fabrizio Romano ti ṣe sọ di mímọ̀ wípé gbogbo ọ̀rọ̀ ló ti ń wọ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì láti rí pé Paul Onochu ó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor ní orílẹ̀-èdè Turkey. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ ń kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Tolú Àròkọ̀dáre. Wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ni wọ́n ti darapọ̀ mọ́ eré ìdíje yẹn láti ra agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Tolú Àròkọ̀dáre gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde ìgbé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ni wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti ró ikọ̀ agbábọ́ọ̀lù náà ní agbára. Nítorí náà ni wọ́n ṣe fìfẹ́ hàn sí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó parí sí ipò kíní gẹ́gẹ́ bí àwọn agbábọ́ọ̀lù tó gbá góòlù wọlé jù níbi ìdíje líìgì orílẹ̀-èdè Belgium. Níbi tí ọ̀rọ̀ wá dédò yìí wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ni wọ́n ti fi orúkọ agbábọ́ọ̀lù náà síta wípé àwọn náà nífẹ̀ẹ́ sí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí o gẹ́gẹ́ bí ó ṣe ti wọ àwọn lójú. Ẹ jẹ́ ká wo bí tọ̀rọ̀ náà ló já sí fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àti Tolú Àròkọ̀dáre. Ó dá ẹ jẹ́ lọ sọ́dọ̀ Victor Osimhen ọmọ tí ọ̀rọ̀ sì wà lórí rẹ̀ lásìkò yìí. Victor Osimhen ló ti padà sọ̀rọ̀ síta o wípé òun mọ̀ kì í ṣe pé òun ò mọ̀ wípé ọ̀pọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ òjọ̀kan ni wọ́n fẹ́ ra òun wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù wọn. Ó sọ ilé ìdí mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú David Freeze. Níbẹ̀ ni Victor Osimhen ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ṣe rí ìsinmi tí mò ń ṣe lásìkò yìí ó yẹ láti lọ fún irúfẹ́ ìsinmi bẹ́ẹ̀ láti lè mọ bí mo ṣe fẹ́ ṣe ìpinnu ọjọ́ iwájú mi sí. Ẹ má gbàgbé ní pé Victor Osimhen ló lo sáà tó kọjá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray pẹ̀lú àdéhùn àyálò èmi tó ti gbá góòlù 37 wọlé. Bákan náà Victor Osimhen ni wọ́n ti sọ di mọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea, Juventus, Liverpool ni wọ́n sì ń wòye láti ra agbábọ́ọ̀lù yìí wọlé. Ṣùgbọ́n níbi tọ́rọ̀ dédò yìí Victor Osimhen ni ó ń sọ di mọ̀ wípé ẹ wo kì í ṣe pé òun ò mọ̀ ṣùgbọ́n kí wọ́n fún òun ní àsìkò díẹ̀ lẹ́yìn ìsinmi yìí òun yóò ṣe ìpinnu bí ọjọ́ iwájú òun ṣe máa rí. Bákan náà ló sọ̀rọ̀ nípa àwọ̀ ìbòjú tó máa ń wọ̀ ó níṣẹ́ rí gbogbo ibi imú mi ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ní ìfarapa torí ẹ̀ ni òun ṣe máa ń wọ kíní tí òun wọ̀ sí ojú yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Victor Osimhen ó di inú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Wọ́n ti sọ di mọ̀
mímọ̀ wípé agbábọ́ọ̀lù Chelsea náà ní Madueke òun ni ó ṣeéṣe o kó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní sáà tí a wọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń gbé káàkiri lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì wípé Madueke òun ni ó jẹ́ agbábọ́ọ̀lù kan tí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ń wòye láti rà wọlé ẹni yìí ni wọ́n fi wá sọ di mímọ̀ pé níbi tọ́rọ̀ dídò yìí ó ṣeéṣe kí Madueke lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ẹ̀dẹ̀ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù PSV Eindhoven ni ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ní oṣù kínní ọdún 2023 níbi tí ọ̀rọ̀ wá dédò yìí náà ti ní ó ṣeéṣe kó tún lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní sáà tí ó ń bọ̀ gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti ṣe fi léde ní àsìkò yìí ó dáa jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù PSG tí wọ́n pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù tí àwọn èèyàn ò lérò wípé wọ́n lè nà wọ́n ní àná òde yìí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn Luis Enrique ló ti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó bí àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ṣe gbá bọ́ọ̀lù sí lánàá yẹn ó tẹ́ òun lọ́rùn bó tilẹ̀ jẹ́ pé àwọn pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Botafogo ní ọjọ́bọ̀ Thursday àná níbi ìdíje FIFA Club World Cup èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ Luis Enrique ló ti wá sọ di mímọ̀ pé òun mọ̀ wípé àwọn gbìyànjú láti jáwé olúborí ṣùgbọ́n ọwọ́ ẹ̀yìn àwọn arábí yìí kò ṣe ẹran nílò rárá àwọn gbìyànjú láti rí i pé àwọn gbá bọ́ọ̀lù wọlé ṣùgbọ́n kò sáǹfààní òun sì máa jáwé sóbì ní ọjọ́ iwájú Luis Enrique akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG ló sọ ilé ìdí mìíràn lẹ́yìn tó pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Botafogo ó yá ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Messi àti Cristiano Ronaldo Messi ló ti sọ di mímọ̀ wípé èmi àti Ronaldo a kì í ṣe ọ̀rẹ́ o ṣùgbọ́n a máa ń fi ọlá fúnra wa a máa ń fúnra wa lọ́wọ́ tàbá ríra wa lórí pápá Messi ló sọ eléyìí di mímọ̀ lẹ́yìn tó gbá góòlù wọlé lánàá láti rí pé ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ jáwé olúborí ó ní ọ̀pọ̀ ìgbà táwọn máa ń kojú ara wọn níbi ìdíje El Clasico ní orílẹ̀-èdè Spain kì í máa ń ṣe nǹkan kékeré ṣùgbọ́n lásìkò yìí a lè pera wa ní ọ̀rẹ́ ní orí pápá ṣùgbọ́n a kì í ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́ Lionel Messi òun ló sọ eléyìí nípa ti ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Cristiano Ronaldo oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo ẹni tẹ̀fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ ní àjọṣewò níbàjẹ́ níbi làwọn rẹ̀ mọ̀ fún ti lórí pápá BGI TV ìròyìn wà lẹ́wọ̀ tí a ti fẹ́ máa mú wá sí etí ìgbòyìn ìròyìn ayọ̀ wo ní Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ mú wá láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ ó láǹfààní láti gbọ́ ní àárọ̀ òní àtàwọn ìròyìn mìíràn ẹ pé kalẹ̀. ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi láti máa tẹ̀ sí ọwọ́ ìwájú nípa ti àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ó dá o ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ di mímọ̀ pé ìṣèjọba rẹ̀ ló sì fi ara jìn fún ìṣèjọba tó dára lórílẹ̀‐èdè Nàìjíríà tí òun sì mọ̀ wípé gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pátápátá ni wọn yóò jẹ àǹfààní ìṣèjọba tó dára ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe ìlérí yìí ní ọjọ́bọ̀ Thursday àná lásìkò tó lọ ṣe aṣọ lójú eégún àkànṣe iṣẹ́ kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tí ó rọ́pò ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípẹ̀ tó ṣojú rẹ̀ níbẹ̀ òun náà ní abẹnugan ilégbìmọ̀ igbákejì abẹnugan ilégbìmọ̀ aṣojúṣòfin Benjamin Kalu òun ni ó sọ ọ́ dìmọ̀ pé ẹ wò ó òun fẹ́ rọ àwọn ènìyàn wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí òun ni kí wọ́n sì máa ṣe àtìlẹ́yìn fún o nítorí ó ń ṣiṣẹ́ takuntakun ó sì máa ṣe àwọn nǹkan tó tún ju èyí tí ẹ̀ ń rí lọ lásìkò yìí. Bákan náà ló gbé oríyìn fún ẹni tí ṣe alákòóso fún olúùlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike fún ìwà ìfarajìn rẹ̀ àti bí ó ṣe ń ṣe òtítọ́ nípa ti àwọn ètò ìṣúná èyí tí ó wà ní iwájú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé Nyesom Wike ó ń gbìyànjú láti rí pé àwọn àkànṣe iṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan ni ó jẹ́ àfojúrí
ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe Benjamin Kalu ti ṣe wá sọ di mímọ̀ pé òun wá ṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lónìí láti wá ṣe aṣọ lójú eégún yìí. Òun máa sọ di mímọ̀ lórúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé àwọn àkànṣe iṣẹ́ yìí ó lọ ní ìbámu èròǹgbà rere tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó ní fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ìgbé ayé tó ní ìtumọ̀, wípé òun sì mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìdàgbàsókè tí a nílò yóò máa dé bá wa lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó tẹnumọ́ ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi ràn wípé gbogbo wa lórílẹ̀-èdè Nàìjíríà la máa jẹ àǹfààní ìṣèjọba tó dára ní àsìkò yìí. Ẹ jẹ́ kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn The Nation níbi tí ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ló ti fi ọjọ́bọ̀ Thursday àná sọ di mọ̀ pé a ti ṣetán o pé a fẹ́ ṣe bẹ́ẹ̀, a fẹ́ gbáradì fún àwọn ohun kan tó lè dàbí ìdúkokò sí iléeṣẹ́ ọlọ́pàá bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Káyọ̀dé Ẹgbẹ́tókun ẹni tí ó sọ ilé ìdímọ̀ lásìkò tó lọ ṣe aṣọ lójú àkànṣe iṣẹ́ kan èyí tó wáyé ní ìlú Àbújá gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ṣe rí gbogbo àwọn nǹkan tó dàbí dúkìá yìí tí a wá ṣe aṣọ lójú eégún rẹ̀ lónìí wọn kò wáyé lásán ó ní ìdí tí a ṣe àgbékalẹ̀ wọn láti fi kún iṣẹ́ ọwọ́ wa nípa ti ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ló dalẹ̀ lórí o. Bákan náà ní ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ni ó ti sọ di mímọ̀ wípé orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ń gbèrú rẹ̀ o láti rí pé àwọn ọlọ́pàá náà bẹ̀rẹ̀ sí ní wà ní ibi tí ó jẹ́ bọ́dà láti lè rí pé àtúnṣe tó lọ́rìn ó dé bá gbogbo àwọn nǹkan lápá abìyẹn nípa ṣíṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì. Káyọ̀dé Ẹgbẹ́tókun gbé òṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àfojúsùn rere èyí tí ó ní fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà àtìlẹ́yìn tó ń ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Káyọ̀dé Ẹgbẹ́tókun wá rọ gbogbo àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà wípé wò ó gbogbo àwọn irinṣẹ́ wọ̀nyí lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ ṣe àmúlò rẹ̀ dáadáa o, ẹ fọpọlọ sí bẹ́ẹ̀ ṣe máa lò ó láwùjọ. Lákòótán ló fi dá gbogbo àwọn ará ìlú lójú wípé àwọn sì fi ara jìn o nípa ti ètò ààbò fún ẹ̀mí àti dúkìá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn The Nation ẹ rí kà níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Kódà ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà Tajudeen Abbas òun ni ó ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ṣe rí nípínlẹ̀ Kaduna yìí kò tí ì sí ẹni tó lè figagbága o pẹ̀lú ẹni tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún 2027. Eléyìí ni ó sọ di mímọ̀ nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ààyè sílẹ̀ láti sọ di mímọ̀ pé kí ẹni yìí lọ ṣojú òun ní ibì kan. Níbẹ̀ ni Tajudeen Abbas ti ṣe wá sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fún ní ọ̀pọ̀ ààyè ní apá àríwá lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí àwọn nǹkan tó ti ṣe fún àwọn ní apá bẹ̀ àwọn àkànṣe iṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n fi ní ipa rere nínú ayé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọn tí gbogbo wa ń rí lásìkò yìí. Tajudeen Abbas wá sọ di mímọ̀ pé pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ti ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti ń gbáradì o láti túyàyà síta láti lọ dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá fi máa di ọdún 2027 gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọdún 2023. Tajudeen Abbas wá sọ dímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àbẹ̀wò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sí ìpínlẹ̀ Kaduna ní ọjọ́bọ̀ Thursday kò kọ̀ wá bẹ́ẹ̀ ó ní ìdí pàtàkì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi wá sí ibẹ̀. ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn tó ń tẹnumọ́ ni wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní ẹni tí yóò bá figagbága ní ìpínlẹ̀ Kaduna ní ọdún 2027. ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ kà á níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Obiageli Ezekwesili òun ni ó ti sọ̀rọ̀ kan sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ tètè ṣe àtúnṣe lásìkò yìí o torí orílẹ̀-èdè náà ti ń padà sí orílẹ̀-èdè kan tí wọ́n pè ní Banana Republic lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ezekwesili ẹni tí ó sọ ilé ìdí
mímọ̀ nínú ọ̀rọ̀ kan tó fi sí ojú òpó abẹ́yẹfò Twitter X rẹ̀ ní àná. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ láti fi ọ̀rọ̀ náà dá sí ohun tí wọ́n fi ojú aṣòfin obìnrin Natasha Akpoti-Uduaghan ohun tí wọ́n fi ojú rẹ̀ rí ní ilé ẹjọ́. Bí ẹ kò bá gbàgbé wípé lọ́jọ́bọ̀ Thursday àná ní ilé ẹjọ́ ni wọ́n gba onídùúró ẹni tí ń ṣe aṣòfin obìnrin Natasha Akpoti-Uduaghan pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí tó ní iwájú rẹ̀ wípé Godswill Akpabio ó ṣe ohun tí kò tọ́ sí òun nípa ti ìbálòpọ̀. Gẹ́gẹ́ bí Obi Ezekwele ṣe wá dá sí ọ̀rọ̀ náà, níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé ìjọ wo ni orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ bọ́ nípa ti àwọn ìwà kan èyí tí a fi máa ń yí ọ̀rọ̀ síbi tí ò yẹ ká yí sí. Gẹ́gẹ́ bí ìyá náà ti ṣe wá sọ di mímọ̀ pé ohun tó bani lọ́kàn jẹ́ ní púpọ̀ láti máa sọ di mímọ̀ wípé ohun tí ó ṣẹlẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ tí ẹni tí ó ṣẹlẹ̀ sí kò mọ ohun tí ó ń sọ ni. Ẹ wò ó, alákòóso àná fọ̀rọ̀ ètò ẹ̀kọ́ yìí ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó sì ń sọ di mímọ̀ pé ẹ wò ó, orílẹ̀-èdè Nàìjíríà àti lọ sínú orílẹ̀-èdè kan tí wọ́n pè ní Banana Republic lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ fẹ́ kà á, ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post, ẹ máa láǹfààní láti kà á níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó dára, ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Nnamdi Kanu. Kí ló ṣẹlẹ̀ sí Nnamdi Kanu lásìkò yìí? Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pa ìwé ẹ̀sùn àbí ẹjọ́ èyí tí wọ́n fi kan olórí ẹgbẹ́ Indigenous People of Biafra ìyẹn IPOB ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Nnamdi Kanu lẹ́yìn tí wọ́n pe ẹlẹ́rìí ẹlẹ́ẹ̀karùn-ún wá sí ilé ẹjọ́. Ẹ má gbàgbé wípé Kanu ló ti ń kojú ẹ̀sùn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ lára rẹ̀ láti rí ti ìwà ìgbésùmọ̀mí èyí tó mú di èrò ilé ẹjọ́ gíga ní ìlú Àbújá. Wọ́n ní ẹlẹ́ẹ̀karùn-ún èyí tí wọ́n mú wá sí ilé ẹjọ́ ní àná láti ọ̀dọ̀ àjọ DSS ni ó ti sọ di mímọ̀ pé òun mọ ọ̀gbẹ́ni Kanu nípasẹ̀ iṣẹ́ ìgbóhùn sí afẹ́fẹ́ ṣùgbọ́n òun kò tí ì fi ojú ara rẹ̀ kàn rí. Bákan náà ló sọ di mímọ̀ wípé ṣe rí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan tí wọ́n rìnrìn àjò ní apá gúúsù ìwọ̀ oòrùn ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìkópa ní ìgbà náà. Bákan náà ló sọ di mímọ̀ pé ọ̀pọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n lọ bí 128 ni wọ́n ti ṣekúpa tí ọ̀pọ̀ nínú wọn sì ti ní ìfarapa. Bákan náà wọ́n ní DSS 10 ló ní ìfarapa níbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Mr. EEE òun bẹ̀rẹ̀ ló ti gbà wípé òun ò lọ́wọ́ sí iṣẹ́ ìwádìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ náà ní ìgbà náà. Bákan náà ni ẹni tí ń ṣe Nnamdi Kanu sọ di mímọ̀ wípé òun kò mọ kankan nípa ti àwọn nǹkan wọ̀nyí. Mr. EEE náà wá sọ di mímọ̀ sí iwájú ní pé òun ò lérò wípé ìjọba ìpínlẹ̀ Èkó mọ̀ sí ọ̀rọ̀ yìí. Lẹ́yìn gbogbo ọ̀rọ̀ yìí, adájọ́ sọ wípé àwọn máa fún àwọn èèyàn tí wọ́n jẹ́ agbẹjọ́rò Nnamdi Kanu wọ́n fún wọn ní ọjọ́ 14 láti ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe nígbà tí wọ́n sọ wípé ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá. Adájọ́ James Omotosho ni ó ti wá sọ di mọ̀ pé kí wọ́n tó lè gbọ́ onídùúró Nnamdi Kanu àwọn gbọ́dọ̀ gbé àwọn kankan yẹ̀wò láàrin ọjọ́ 14. Wọ́n sún ẹjọ́ náà sí ọjọ́ 18 oṣù keje ọdún tí a wà yìí. Ẹ fẹ́ kà á, ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard ẹ ò rí níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. ẹ jẹ́ lọ sókè náà kí n ọkọ̀ náà mọ̀ ohun tí mò ń tà tí bá dé kí wàá tẹnubọ̀ ìròyìn tó kù ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni.
BGI TV ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ má gbàgbé pé ìpolówó ọjà làgúnmọ̀wò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín, òun ni kẹ́yìn gbà dé ẹ̀ka ìpolówó ọjà wa fún ti ìpolówó ọjà níkànnì tí a wà yìí. Ó dá ẹjẹ́ ń tẹ̀ sí ọwọ́ iwájú. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀gágun Olúfẹ́mi Ọlátúnbọ̀sún Olúyèdè, ni ó ti rọ gbogbo àwọn ọmọ ológun tí wọ́n ń fi ẹ̀yìn tì lásìkò yìí wípé ẹ jọ̀ọ́ gbogbo tí ẹ mọ̀ kẹ́ lè fi ràn wá lọ́wọ́ ní kẹ́ fi ràn wá lọ́wọ́. Àwọn ìwà tí ó jẹ́ ìwà ìfarajìn tẹ́ ní nígbà náà kẹ́ tó fi ẹ̀yìn tì ṣe bẹ́ẹ̀ ẹ má sọ sílẹ̀ o, ẹ mú dání bẹ́ẹ̀ ṣe ń tẹ̀síwájú nínú ìrìnàjò ayé yìí fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti ìgbé ayé tó ní ìtumọ̀ fún àwọn ará ìlú. Ẹni tí ń ṣe Olúyèdè òun ló sọ eléyìí di mímọ̀ níbi ètò ayẹyẹ ìkójáde fún àwọn ọmọ ológun tí wọ́n fẹ́ fi ẹ̀yìn tì ní ìlú Òṣòdì ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ni Olúyèdè ti sọ di mímọ̀ láti ọ̀dọ̀ ẹni tí ó ṣojú fún ẹni tó kọ̀rọ̀ jẹ́ Kevin Adigbe. Níbẹ̀ ló ti ṣe àpèjúwe ètò ìfẹ̀yìntì náà gẹ́gẹ́ bí èyí tí ó dàbí bíbọ́ sí ipò àbí bíbọ́ sí ojú ọ̀nà mìíràn nípa ti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ayẹyẹ náà ni oríṣiríṣi àwọn ènìyàn ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe ẹ̀rí níbẹ̀ láti rí àwọn ọ̀pọ̀ àwọn ọmọ ológun tí wọ́n fi ẹ̀yìn tì lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣe Olúyèdè ṣe ti wá pagi ìkìlọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n fi ẹ̀yìn tì lẹ́nu iṣẹ́ yìí wípé ẹ jọ̀ọ́ ojú wa kó jẹ́ ojú yín o. Gbogbo ohun tí a bá ń sọ nípa ti ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ kún wa lọ́wọ́, igi kan ò lè dágbó ṣe gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Bákan náà ni ẹnìkan tó ṣojú fún àwọn ọmọ ológun ti òfurufú, òun náà bá àwọn ará bí yìí sọ̀rọ̀ wípé wò ó bẹ́ẹ̀ ṣe ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde yìí ẹ má jẹ́ kó tán síbẹ̀ o. Gbogbo nǹkan tẹ́ lè fi bomi rin àlàáfíà àti ìlọsíwájú agbègbè tẹ́ bá ń ṣojú fún tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà, òun ni kẹ́ mú lókùnkúndùn o gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Wọ́n dúpẹ́ o lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àtìlẹ́yìn èyí tí kò tí ì dáwọ́ dúró tó ń ṣe fún wọn ní gbogbo ìgbà. Ẹ wò ó, àwọn arábí yìí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n ẹni tí ń ṣe olórí àwọn ọmọ ológun ó tẹnu mọ́ ọ̀rọ̀ fún wọn o wípé ìwà ìfarajìn àti bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má fi sílẹ̀ o, ní pé ẹ ti parí iṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá yẹn. Ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Kano níbi tí gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf ti sọ di mímọ̀ pé ní báyìí àwọn yóò fi mú wọn kàtà òfin o, àwọn yóò fi wọn jófin gbogbo àwọn ènìyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n ṣe agbátẹrù fún àwọn ọ̀dọ́ àti àwọn agbésùmọ̀mí, àwọn oníwà jàǹdùkú tí wọ́n ń gba fóònù onífóònù ní ìpínlẹ̀ Kano. Ní pé wọ́n ní pé gbogbo wọn pátápátá ni wọn yóò máa fi iná mọ́ lásìkò yìí nípa ti ìwà ọ̀daràn èyí tí wọ́n wù yìí. Gómìnà Kabir òun ni ó sọ eléyìí di mímọ̀ lọ́jọ́rú àárín ọ̀sẹ̀ tí a wà yìí ní ìrọ̀lẹ́ níbi tó ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ àti wípé ó tún fi àǹfààní náà ó tún fi bá àwọn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ ní pápákọ̀ òfurufú ti ìpínlẹ̀ Kano nígbà tó darí dé láti orílẹ̀-èdè Saudi Arabia. Gómìnà Yusuf wá sọ di mímọ̀ pé ohun tó jẹ́ òun lógún jù báyìí òun ni bí àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin yóò ṣe fi ìwà jàǹdùkú sílẹ̀ lásìkò yìí, nítorí wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń ṣì wọ́n lọ́nà nípa ti irúfẹ́ ìwà yìí tí wọ́n sì fi ń ṣe ìpalára fún ará ìlú. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé òun ò tí ì rí ìpínlẹ̀ tó tún da tó ìpínlẹ̀ rẹ̀ Kano gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀. Ó sọ eléyìí sí iwájú nígbà tó sọ di mímọ̀ pé òun ti pa láṣẹ fún gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn àti àwọn èèyàn wípé láti ìsinyìí lọ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ààrẹ gómìnà ní ìpínlẹ̀ yìí, gbogbo ẹnikẹ́ni pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n bá fẹ́ máa
ń lọ́wọ́ sí ìwà tí ó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ẹ jẹ́ kí n mọ̀ kẹ́ fi ọwọ́ òfin gbé wọn gẹ́gẹ́ bí gómìnà Yusuf ṣe ti parí ìkìlọ̀ yìí fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń rìn ní bèbè ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ náà ó ní ìṣèjọba rẹ̀ ni ó sì ń fi ara jìn láti ṣe àgbékalẹ̀ àwọn ètò kan tó máa mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ náà èyí tí kò ní fún wọn láǹfààní láti máa hùwà láabi àbí lọ́wọ́ sí ìwà ọ̀dàlúrú. Gómìnà Kabir Yusuf ó sọ̀rọ̀ ilẹ̀kùn ọ̀rọ̀ àwọn òbí àwọn ọbaládé àwọn èèyàn nínú ìlú wípé dákun ẹ̀yin náà ṣe àtìlẹ́yìn fún wa nípa ti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti ìwà jàǹdùkú èyí tí wọ́n ra wọlé. Ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. kódà ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín níbi tí mo bá dé yìí. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NASS ni wọ́n mà ti ń gbé òṣùbà kárí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ọ̀nà tó fi ń kojú ìṣòro èyí tí ó máa ń fà á tí ìyanṣẹ́lódì fi máa ń wáyé lọ́dọ̀ àwọn olùkọ́ àgbà ní orílẹ̀‐èdè Nàìjíríà ASUU gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn NASS ìyẹn Comrade Olúṣọlá Látọjà òun ló sọ eléyìí dímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn àbẹ̀wò kan èyí tí wọ́n ṣe sí ẹnìkan ní ìpínlẹ̀ Akwa Ibom lọ́jọ́bọ̀ Thursday níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ṣe rí àbẹ̀wò wa yìí a fẹ́ fi sàmì sí àwọn nǹkan kan àti wípé a tún fẹ́ fi gbóríyìn fún iléeṣẹ́ tí a mọ̀ sí Tertiary Education Trust Fund nípa ti àkànṣe iṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tí wọ́n ṣe káàkiri ní àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà. Ládọjà náà bá mẹ́nu bà ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga ASUU lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ wò ó tẹ̀ ti dínkù ọ̀rọ̀ ìyanṣẹ́lódì ní pé lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún méjì tí wọ́n ti lò báyìí wọ́n ti gbìyànjú láti ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe láti rí pé ọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí kò ṣe bẹ́ẹ̀ kò dínkù ní ó dínkù lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí ìyanṣẹ́lódì mọ́ eléyìí ni wọ́n fi ń gbé òṣùbà kárí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. wọ́n ní kódà ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ó ti ṣe dáadáa nípa ti ètò ẹ̀kọ́ ó ti mú àdínkù bá àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò sí ní ilé ẹ̀kọ́ lásìkò tí àwọn ẹgbẹ́ wọn bá wà ní ilé ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wo àwọn NASS wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀fẹ́ ká ẹ lọ sínú ìwé ìròyìn The Punch kẹlọ láǹfààní láti kà ní àárọ̀ òní. wọ́n ti rí bẹ́ẹ̀ o àṣírí ti tú o iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ṣe àwárí ibì kan tí àwọn ajínigbé máa ń tọ́jú àwọn tí wọ́n bá ń jí gbé ibẹ̀ ni wọ́n máa ń tọ́jú wọn sí o nínú igbó kan tó wà ní Àkókò South East ní ìpínlẹ̀ Ondo. wọ́n ní ibi yìí gangan ni wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ibi tí wọ́n gbẹ́ tó jìn tí wọ́n wá fi irin tí wọ́n fi bò ó lórí gẹ́gẹ́ bí ẹ ti ṣe ń rí lójú amóhùnmáwòrán yìí. wọ́n ní inú ilé àkọ́kù kan ni wọ́n ti rí o nígbà tí ọwọ́ bá àwọn afurasí méjì Ìdòwú àti Tósìn Bàdà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Wilfred Afọlábí ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ o nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní ọjọ́bọ̀ Thursday wípé lótìtọ́ àti lódodo a ṣe àwárí àwọn bí yìí a sì ti ṣe bẹ́ẹ̀ a sì ti mú un dé a sì ti fi sínú àwọn ìròyìn tí a fi sí ìta ní gbogbo ìgbà ìyẹn àtẹ̀jáde ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Ọláyínká Àyànládé òun náà sọ tirẹ̀ wípé ẹ wò àṣeyọrí yìí wáyé lẹ́yìn tí àwọn ọmọ onílùú tí wọ́n fún àwọn ní ojúlówó ìròyìn nípa àwọn tí wọ́n máa ń wá síbẹ̀ yẹn tí wọ́n jẹ́ oníwà
oníwà ìjínigbé gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dímọ̀ pé ọwọ́ bá àwọn méjì ní agbègbè náà ló fìdí wípé wọ́n mú àwọn lọ sí ibi tí wọ́n máa ń tọ́jú àwọn èèyàn tí wọ́n bá jí gbé ní ilẹ̀ káàárọ̀ òjíire ibi tí wọ́n máa ń tọ́jú wọn sí oríṣiríṣi ni wọ́n rí gbà padà lọ́wọ́ àwọn ará bí o ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn The Nation kódà ìwé ìròyìn Nigerian Tribune wọ́n gbé ní àárọ̀ òní kódà ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọba Ẹnìtàn Ògúnwùsì Adéyẹyè àwọn ni wọ́n ti sọ̀rọ̀ lásìkò yìí o ìròyìn ayọ̀ lélẹ̀ sì jẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe mú wá láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọba Adéyẹyẹ Ògúnwùsì ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti yọ̀nà náà rò kan wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ láìpẹ́ láì jìnnà wọn yóò rí wípé àwọn ọlọ́dẹ àwọn náà wà lábẹ́ àjọ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì ni wọ́n sọ eléyìí di mímọ̀ nígbà tí wọ́n gba àlejò ẹnìkan tó jẹ́ ọ̀gá pátápátá fún àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ti inú igbó ọ̀gbẹ́ni Joshua Ọ̀sátìmẹ́yìn ní ààfin rẹ̀ ní Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá gbà wọ́n lámọ̀ràn wípé ẹ wò ó ẹ jẹ́ kí a má tí ì sọ ìrètí nù ẹ jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ yín lọ mọ̀ wípé láìpẹ́ láì jìnnà ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò fi àwọn náà sí abẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà bákan náà ni Ọọ̀ni fi èròǹgbà ìtẹ́lọ́rùn hàn nípa ti ìwà adarí tí àwọn ọlọ́dẹ inú igbó yìí tí wọ́n fi hàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àgbékalẹ̀ wọn fún ọjọ́ pípẹ́ ọba Ògúnwùsì wá fi dá wọn lójú àti àwọn ọba tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ nífẹ ẹ wò ó a máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú yín láti rí pé gbogbo inú igbó wa ààbò tó múnádóko ó wà ní apá abẹ̀ yẹn gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ó wà níṣẹ́ rí nípa tí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà òun fẹ́ dúpẹ́ lọ́wọ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu púpọ̀ àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà wípé wọ́n ti ń gbìyànjú gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe ó kù díẹ̀ báyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò fi bu ọwọ́ lò láti rí pé àwọn ọdẹ náà àwọn náà wà lábẹ́ àwọn ẹ̀ṣọ́ ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ wò ó èròǹgbà ńlá ni o èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní fún àwọn ọdẹ àti àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ ṣe àgbékalẹ̀ wọn àwọn ọdẹ tí wọ́n yóò máa ṣọ́ inú igbó gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bá òun sọ lòun fi ní kí òun fi tó àwọn èèyàn létí o wípé ìlọsíwájú yóò dé bá wa láìpẹ́ bákan náà ọ̀rọ̀ ètò ààbò ní ilẹ̀ káàárọ̀ òjíire yóò tó ṣe bẹ́ẹ̀ ní ìtumọ̀ nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá fi àwọn ọdẹ àti àwọn ẹ̀ṣọ́ ààbò inú igbó sí abẹ́ ààbò ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ẹ̀ ti máa rí lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó níbi tí àwọn ti ń sọ̀rọ̀ kan lásìkò yìí ẹni tí ń ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlọ́rundáre gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn wípé ẹ wò ó ṣe rí ọ̀rọ̀ ti ìjínigbé àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn a kì í ní rọ̀pẹ̀tẹ̀ lásìkò yẹn o a kì í tẹsẹ̀ dúró rárá tàbá ti gbọ́ wípé ó ṣẹlẹ̀ ní àwọn apá àbìkan kì í gbà wá ní ìṣẹ́jú márùn-ún tá a fi yọjú sí agbègbè náà eléyìí ló tún jẹ́ kí àwọn ìwà ọ̀daràn kan kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n dínkù ní ìpínlẹ̀ Èkó alábòjútó Jímọ̀ ó fi dá gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Èkó lójú wípé fọkànbalẹ̀ sẹ́ ẹ lè sùn kẹpajú méjèèjì dé torí ààbò tó péye ó wà fún yín àti àwọn dúkìá yín gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó gbogbo àwọn ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó gbogbo wọn pátápátá ni a ti ń ṣe kí ni láti mójútó lásìkò yìí láti pé kò sí gbogbo àwọn nǹkan wọ̀nyí nípa ti bí àwọn èèyàn ṣe ń sọ di mímọ̀ wípé àyìn pẹ́ ká tó yọjú síbi ìṣẹ̀lẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ o òun gbà wá ní ìṣẹ́jú mẹ́wàá báyìí láti máa yọjú sí ibi ìṣẹ̀lẹ̀ tí ó bá ń wáyé ní
ìpínlẹ̀ Èkó ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ kà á lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ó dà ẹjẹ́ ń lọ síbi tí mo ti fẹ́ máa káde rẹ̀ nílẹ̀. eléyìí ni ó ní ṣe pẹ̀lú ọkùnrin kan ní ọdún 23 Victor Faleye òun lórúkọ rẹ̀ o. wọ́n ti ní kí wọ́n lọ dá jókòó sí ọgbà àtúnwàṣe látàrí bó ṣe fún ọmọdébìnrin ẹni ọdún 15 ó fún lóyún ní ìpínlẹ̀ Èkó ni o. wọ́n ní Faleye yìí òun ní agbègbè rẹ̀ ni wọn kò tí ì fi léde ni wọ́n gbọ́ tuurutu dé iwájú adájọ́ magistrate ní ìlú Ìkòròdú lọ́jọ́bọ̀ Thursday àná wípé ó ṣe ohun tí kò tọ̀nà pẹ̀lú ọmọdébìnrin ẹni ọdún 15 tí ó sì fún lóyún gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní nǹkan bí aago 9 alẹ́ ọjọ́ 10 oṣù kìíní ní agbègbè kan tó jẹ́ ti Ìgbògbò Ìkòròdú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ láti ọ̀dọ̀ ẹnìkan tí ó jẹ́ ẹlẹ́rìí ní ilé ẹjọ́ níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé ẹ wo eléyìí ni àwọn rí tí àwọn fi mú lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti bára rẹ̀ níbí báyìí gẹ́gẹ́ bí adájọ́ magistrate B.A. Sonuga yóò ṣe dájọ́ náà bó ṣe fẹ́ dájọ́ náà ni ó fi sọ di mímọ̀ pé ẹ wo ẹ sì lọ dájókòó sí ọgbà àtúnwàṣeré nígbà tá a kàn sí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ amòfin ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nígbà tí adájọ́ tí ilé ẹjọ́ magistrate náà yóò sọ̀rọ̀ ìyẹn B.A. Sonuga ó sọ di mímọ̀ wípé ẹ wo wọn kò ní gbọ́ ẹ̀bẹ̀ arákùnrin yìí rárá o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wo ẹjọ́ yìí ni wọ́n ti sún sí ọjọ́ 30 oṣù tí a wà yìí láti mọ ìgbésẹ̀ tó kàn lórí ọ̀rọ̀ náà. ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní kẹlọ kà á lẹ́kùnrẹ́rẹ́ níbi làwọn ti máa gé pété fún ti àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀ gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ewu lẹ́fẹ́ bá wa dá sí nínú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa kájíjọ́ gbéyẹ̀wò torí ohun tá bá jìjọ́ gbéyẹ̀wò ìyẹn bẹ́ẹ̀ ló ṣe máa ń gún gígùn ló máa ń gún gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe ti máa ń sọ ẹ wò ó ọdún ní mí o mi kì í ṣe àìmọ̀fólókò àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà àwa náà máa ṣe nǹkan lè ṣe wá o ire o ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwé parí BGI TV we are the pace setters. Bàbá Gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.